A kú dédé àsìkò yìí. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, ẹ̀yin àǹtí mi, níbikíbi tí olúkálùkù wa bá wà lónìí. Àánú Ọlọ́run Ọba kò ní fi wá sílẹ̀ o. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́ o. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní dì. Àwa nínú ẹ̀kan tán kí a torí kan. Kò sí bí ìlú yìí ṣe lè wó le tó, àtèmi àti yín kò ní le mọ́ wa. Ẹ bá mi gbé àpèrè, ẹ fà àpèrè tẹ̀dí. A tún jọ gbádùn ara wa lónìí. Báwọn bàbá wa ṣe ń gbádùn ẹ̀kọ́ gbóná. Gbogbo àwọn èyí tí ẹ ti subscribe sórí ètò yìí, ẹ ṣé o. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín. Mo fọba tó dá mi tó dá yín mo fi bẹ̀ yín. Ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni ẹni tó bá ní ìtọ̀ ṣúgà. Oògùn ìtọ̀ ṣúgà mo mú wá fún wa ní òní. Bá mi lọ wá ewé efinrin pupa. Efinrin pupa, ẹ bá mi wá. Òun náà lẹ́ ń wò yìí o. Ewé efinrin pupa, òun lẹ́ ń wò yìí. Ẹ bá mi wá ewé yìí, ẹ wá kó pọ̀. Tí a ti wá, ó pọ̀ dáadáa. Ẹ jẹ́ kí a wá sá sóòrùn. Ẹ jẹ́ kí a lọ̀ ọ́. Tó bá ti kúnná, ẹ jẹ́ kí ká fi àjọ̀ ká fi sẹ́. Ẹni tó bá ní ìtọ̀ ṣúgà, a máa fi àgúnmu yìí, a máa fi po ògì gbóná ni, ẹ̀kọ gbígbóná. A máa fi àgúnmu yìí fi mu ẹ̀kọ gbóná. Kò jù báyẹn lọ. Oògùn pọ̀, olóògùn ní filẹ̀ ni. Àwọn bàbá wa sì ní méjì mẹ́ta ní oògùn. Ẹ dákun mo bẹ̀ yín, mo rọ̀ yín. Ẹ má wò mí lásán. Ẹ bá mi pín àwọn nǹkan yìí. A lè kan ẹni tí nǹkan yìí ń ṣe lára. A lè kan lára. Ẹ bá mi pín ká. Ọlọ́run á dúró tì wá. Ẹ tó wá nífẹ̀ẹ́ sí àwọn product wa lọ́lọ́kan òjọ̀kan. A ní àgúnmu infection, àgúnmu alẹ́, àgúnmu jẹ̀dí, àgúnmu àìsàn ẹ̀jẹ̀ ríru. Níbikíbi tẹ́ bá wà, a kàn yín lọ́wọ́ bí ó ṣe jẹ́ nìyẹn o. To those who don't understand my language very well, good morning, good afternoon, and good evening, wherever you are watching this program. My name is Dr. Hafiz Abolade, the son of Aramide. Welcome to my program. If you are new to this channel, please kindly make sure you share this program, drop your comments, like, and subscribe. If you are subscribed, make sure you turn on your notification bell whenever I upload to this channel. You'll be the first person to watch my program. I appreciate all my fans, home and diaspora, to those that are giving gifts. Givers never lack. The eyes that are using to watch my program, it won't get blind. Please subscribe. What I'm talking about since is how to treat diabetics. If you have diabetics or you know someone that have diabetics, don't stress yourself. This is the remedy of diabetics. If you are watching this program for the first time, please don't keep this information to yourself. Tell someone to tell someone. It will save someone's life. Please let this program go viral. How to use this leaf, only basil leaf, to treat diabetes is what I would like to share with you people today. Some call it only basil, some call it Tusi, some call it only basil, some call this leaf Tusi. Go and look for it. Enough of this leaf. Dry it under the sun.
then grind it. Use filter to filter it. If you are interested in our products, we have all kinds of apps such as no gree jedi herbal powder, diabetics, infection, manpower, high blood pressure, and so on and so forth. Wherever you are, you receive your package. You can also follow me on my Facebook page, Dr. Avis Abolade TV. How to do it? Dry it. Use filter to filter it. If you want to use this powder, use it to drink hot pap. If you have diabetics, just use this powder to drink hot pap. Use this powder to drink hot pap. That is it. It's small, but it's mighty. Thanks for watching. My name is Dr. Afis Abolade, the son of Aramide. For more video, please subscribe.